àti dáa ni mo wà fún. Gómìnà Fintiri Mufti Wang ju ara wọn nínú ìyọnípò Wike kúrò lẹ́gbẹ́ òṣèlú PDP. Gómìnà ìpínlẹ̀ Adamawa Ahmadu Fintiri ti yọ ara rẹ̀ kúrò nínú ìgbésẹ̀ ẹgbẹ́ òṣèlú People's Democratic Party tó fọwọ́ ìsìjúwe ilé fún mínísítà fún olú-ìlú Nàìjíríà Nyesom Wike. Èyí wà nínú àtẹ̀jáde kan tí agbẹnusọ rẹ̀ Omwashi Wosianku buwọ́lù fún àwọn akọ̀ròyìn lọ́jọ́ Sátidé ọjọ́ 15 oṣù kọkànlá ọdún 2025. Fintiri ẹni tó tún jẹ́ alága ìpàdé àpérò tó wáyé nílùú Ìbàdàn tó jẹ́ olú ìlú ìpínlẹ̀ Ọ̀yọ́ ní ìgbésẹ̀ náà lè fa rògbòdìyàn fún ẹgbẹ́ òṣèlú PDP o. Ó fi kún pé òun kò ní lọ́wọ́ nínú ohunkóhun tí yóò dá wàhálà sílẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú PDP. Gẹ́gẹ́ bí ọmọ ẹgbẹ́ tó ní òtítọ́ ọkàn, nǹkan tí mo dì mú rèé, mo dúró fún àlàáfíà àti ìṣọ̀kan tí n kò sì dá sí ohun tí yóò tú ẹgbẹ́ ká. Mo ní ìgbàgbọ́ nínú àlàáfíà àti ìrẹ́pọ̀ láàrin ara wa gẹ́gẹ́ bí ohun tí yóò gbé ẹgbẹ́ lọ síwájú, gómìnà náà ló ṣàlàyé o. Fintiri wá rọ gbogbo àwọn àgbà ẹgbẹ́ pé kí wọ́n fọwọ́sowọ́pọ̀ láti wá bí àlàáfíà àti ìrẹ́pọ̀ yóò ṣe jọba nínú ẹgbẹ́ òṣèlú PDP. Gómìnà ìpínlẹ̀ Plateau Caleb Mufti Wang náà darapọ̀ mọ́ Fintiri láti bu ẹnu àtẹ́lu ìgbésẹ̀ láti fọwọ́ òsìjúwe ilé fún Nyesom Wike kúrò nínú ẹgbẹ́ òṣèlú PDP. Nínú àtẹ̀jáde tí agbẹnusọ gómìnà gbé síta, Mufti Wang ní àwọn tí ọ̀rọ̀ kàn nínú ẹgbẹ́ òṣèlú PDP àti àwọn gómìnà kò sọ ọ̀rọ̀ ṣáájú kí wọ́n tó gbé ìgbésẹ̀ náà síta níbi ìpàdé àpérò tó wáyé nílùú Ìbàdàn. Ó fi kún un pé ìgbésẹ̀ yìí kò yẹ kó wáyé o lásìkò tí wọ́n ń gbìyànjú láti dá ìkólọ ẹgbẹ́ náà padà. Kí ló ti wá ṣẹlẹ̀ síwájú? Nínú oṣù kẹjọ, rògbòdìyàn nínú ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP tún gba ọ̀nà àrà míì yọ nígbà tí Nyesom Wike ti ṣe mínísítà fún olú ilẹ̀ wa Àbújá ní òun ti yọwọ́ kúrò nínú àdéhùn wíwá ojútùú sí ìṣòro ẹgbẹ́ náà. Bákan náà ni Wike tún fẹ̀sùn kan gómìnà Ṣèyí Mákindé ti ìpínlẹ̀ Ọ̀yọ́ pé òun ló ń fa ọ̀pọ̀ wàhálà tó ń ja ẹgbẹ́ òṣèlú PDP nítorí bó ṣe kùnà láti kó ipa tirẹ̀ lórí àdéhùn tí wọ́n jọ fẹnu kò lé lórí. Wike ṣàpèjúwe Mákindé, Mbá àti àwọn míì nínú ẹgbẹ́ òṣèlú PDP gẹ́gẹ́ bí ọ̀dàlẹ̀. Nínú àtẹ̀jáde kan tí Wike gbé sójú òpó ayélujára X ni gómìnà ìpínlẹ̀ Rivers tẹ́lẹ̀ rí náà ti fẹ̀sùn kan àwọn àgbààgbà ẹgbẹ́ òṣèlú PDP bíi gómìnà ìpínlẹ̀ Enugu Peter Mbá tó ṣàpèjúwe wọn gẹ́gẹ́ bí ọ̀dàlẹ̀, aláìlóòótọ́ àtàwọn ẹ̀sùn míì tó níṣe pẹ̀lú yíyẹ àdéhùn. Ní òpin ọ̀sẹ̀ yìí nílùú Ìbàdàn ní ẹgbẹ́ òṣèlú PDP dìbò yan Kabiru Tẹ̀nímù Turaki San láti ìpínlẹ̀ Kebbi gẹ́gẹ́ bí alága ẹgbẹ́ tuntun níbi ìpàdé àpérò ẹgbẹ́ náà tó wáyé nílùú Ìbàdàn ìpínlẹ̀ Ọ̀yọ́ lọ́jọ́ àbámẹ́ta ọjọ́ 15 oṣù kẹwàá yìí. Turaki tó jẹ́ agbẹjọ́rò àgbà borí ìbò pẹ̀lú 1,500 ó lé ìbò 16 nígbà tí alátakò rẹ̀ Lado Damake láti ìpínlẹ̀ Katsina rí ìbò 450. Sẹ́nítọ̀ Ben Obi tó ti fìgbà kan rí sójú ìpínlẹ̀ Anambra nílé asòfin àgbà l'Àbújá ló kéde èsì ìbò náà síta. Ìròyìn àdúyàjò fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti darapọ̀ mọ́ kànnì Jígí Alára, ẹ máa pẹ̀ka, ẹ máa fèròǹgbà ẹ sábàlá àríwísí o. Imam Abdulwaheed ló ti ń jábọ̀ ìròyìn. Jígí Alára ìkànnì inú mọ́dúndún ẹsẹ̀. Ọdúnmọ́wá ìkànnì Jígí Alára. Ètò tó fún ni lóye, ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdúnmọ́wá ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ́ bó ṣe ń lọ láwùjọ. Ọdúnmọ́wá ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Ìkànnì Jígí Alára 24, bàbá gbogbo